Africa Content TV. Àwọn míì ó kú díẹ̀ káàkiri fún wọn. Tí mo bẹ̀ báyìí máa ń ṣẹlẹ̀ tí mo wá sáré ó sì yẹ pé lánàá ní ìṣẹ̀lẹ̀ ẹlòmíì ìṣòkun ọmọ mi bá ṣe ìṣòkun èmi náà ni mo ṣòkun gbọ́dọ̀ lọ́ba. So wọ́n mọ̀ sí sọ pé ẹ olúwo gbogbo ilé ní ẹ ti wó olúwo ọ̀tí ẹ̀ṣọ́ ọ̀fẹ́gán akẹ̀lórí tí lọ ọmọ pàtí lọ yóò má ṣe pẹ̀ tó ibẹ̀ ọkọ̀ lọ láàárọ̀ yìí láti lọ sọ fún ẹgbẹ́ àti láti fi wọ́n lọ́tọ̀ báyìí pé ìjọba ó ṣe fún un nínú òsì ní jìyà nígbà tèmi kò ní ọ̀nà ọ̀bẹ́lẹ̀ fún ṣùgbọ́n ẹ̀ nígbà bá sì yọ̀ láàyè wọ̀ ṣùgbọ́n àwọn lọ sí pé àtòwọ́ ayọ̀ náà kò ní oúnjẹ pẹ́ ẹ má fi ọmọ mi gẹ́gẹ́ ní ṣe ká nàìjíríà mo lè ló sì dá tí mi máa tí mo fẹ́ sọ ní pé ẹ sọ fún ọlọ́kadà ọbẹ̀ olóhùn pọ̀ ọlọ́pàá tó bá bá ẹ wá sọ̀rọ̀ mo sì fẹ́ pé kí títí mo fi dìde nígbàtí ẹ sọ̀rọ̀ yẹn ní pé ẹ sọ pé olúwòde àṣẹ ọlọ́wọ́dé láti ní aláṣẹ láyé aláṣẹ ọlọ́run ní olú ẹ wá ní olúwòde àṣẹ dé ọmọ ìgbọ́dọ̀ èmi kọ́ mo dé wo ipò ọlọ́run ló ní ipò ọlọ́run ló ní wà ìlú ẹ wá ní àṣẹ́dé ọgbọ́dọ̀ tí ọlọ́run nínú orúkọ gangan ní aláṣẹ ọlọ́run ìdíbò ìdílé o tí ẹ̀mẹ̀ pé nígbà mo fẹ́ lọ́dọ̀ email ẹ̀dìdè gẹ̀ẹ́sì mi ní adéwálé lẹ́gbẹ̀ẹ́ ipò ọlọ́run àyè ọlọ́run àyè ìgbàlódé lẹ́yìn nílẹ̀ àmì gbogbo ẹgbẹ́ ọlọ́run ọba tí ìgbé ọlọ́run yẹ ní àmì ọlọ́run yẹ gbogbo wa àmì àwọn òṣèlè ìmọ̀ sọ̀rọ̀ kan gbogbo àfúrà ẹ̀jọ̀ ìjẹ́ tí òye ọlọ́run ló di yé o ọlọ́run nìkan lè yẹn máa ń tó tí o ẹ̀yin àfọ́ àtẹ̀mí ẹ̀ẹ́sẹ̀ tẹ́lẹ̀ ẹ̀ẹ́sẹ̀ tẹ́lẹ̀ ó lè ṣètò ọlọ́run kó tó lọ máa bọ̀rìṣà wọ́n àṣàbùnì áfíríyá ilẹ̀ ní àfà ẹ̀yìn làwọn orí àwọn ànábì iṣẹ́ àwọn ànábì agbọ́dọ̀ rí lára ní kọ́ ọba àwọn ànábì ò sí lábẹ́ kọ́ ọba tí ń lábẹ́ èsì àfà ọgbọ́dọ̀ sọ̀rọ̀ àníkọ́ fọ́ọ̀sì èèyàn ògé èèyàn lórí àníkọ́ olùyàn lẹ́yìn kébí ṣùgbọ́n iṣẹ́ àfà àníkọ́ sọ ọ̀rọ̀ ọlọ́run níbi tó bá wà yẹn ní pé ọ̀sọ́ pé gbọ́dọ̀ mọ̀ lẹ́yìn àìsí ìbẹ̀rẹ̀ ẹni tó rán ní iṣẹ́ ẹ̀yà máa fi ṣe ọlọ́run ẹ̀jọ́ ẹ̀yìn tó bá kù díẹ̀ káàtó ẹ̀yìn àfà bẹ́ẹ̀ tí ìláyà ẹ̀láyà èmi lèmi ṣe wà ní ilé abẹ́rún wọ́n á gbé pọ̀ ìsàmì kan à ń sọ fún wọn wọ́n bá wọn ọba jẹ́ pọ̀ ìsàmì àjọ tó mẹ́tẹ̀ àjọ ń ṣe ìjọba kò sí kí wọ́n sọ fún wọn pé òrìṣà ọ̀tẹ̀ ń bọ̀ ọ̀dà nǹkan lórí àpòrìṣà wà ní o ẹjọ́ ẹ̀yìn àpá ibikíbi ẹgbẹ́ ti ọlọ́run o ẹ má lànà yọ̀dà fún yín o àṣeyẹ o ìgbéyàwó èdè ìgbéyàwó ayọ̀ ni ó máa jẹ́ ọmọ mi ní ṣe nǹkan ìgbéyàwó lè dàrú ìgbéyàwó lè bàjẹ́ sẹ́fù lọ àti ìyàwó mi ọmọ ìyàwó ọba ní mo ti dá yaba láti ẹ̀yàbá ní ọmọ ọba lọ fẹ́ agbára ọlọ́run ọlọ́run sọ pàpà láàrin ọlọ́run pàpà láàrin ọmọ rí bẹ́ẹ̀ ọmọ ṣẹ bẹ́ẹ̀ làláhùlà wọ́tá ìlà bíláàdì alàlẹ́ ìlàrí ọmọ ẹgbẹ́ bí ṣe bàá dúró ọkọ̀rọ̀ ìwé lọ́fẹ́ mọ́ ọkọ̀ bẹ́ẹ̀ tó pọ̀ sí ìrẹ̀ ọ̀dẹ́ ọlọ́run lọ́dẹ̀ wọ́n yẹ kó pọ̀ sí ìrẹ̀
kábíyèsí pé yìí ẹni ẹja káwọn ọjà fọ́tò kan. Masha Allah. Masha Allah.